tó ọmọ yorùbá ẹ kú déédé àsìkò yìí, ẹ káalẹ́, ẹ káàárọ̀, ẹ káàsán, according to the time tá a bá bá yín ẹ tí ì rí nǹkan kan lórí ìkànnì yìí. A ti sọ tẹ́lẹ̀ pé nínú ọdún yìí ọ̀tun la máa mú wá. Lónìí wòlíì tá a gbà lálejò ọdún ni wọn kì í ṣàìmọ̀ olóko. Fún àǹfààní ẹ̀yin tẹ́ ẹ ti ń béèrè pé nígbà wo ni wòlíì Wúràọlá apọnmọyè tí gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ṣẹ̀ mọ̀ wọ́n tún wá fún wọn lórúkọ tuntun pé wòlíì ìrọ̀rùn. Wòlíì ìrọ̀rùn lẹ máa bá pàdé lórí ètò lónìí. Kí ni màmá yìí sọ gangan lọ́rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà àti Yorùbá nation, pàápàá jùlọ àwa abiyamọ. Mi ò lè sọ pé ẹ̀yin abiyamọ ẹ bọ́ bí ẹ wá gbọ́. Ẹ dákun gbogbo ẹni tí ó wo fídíò yìí ẹ bá ń farabalẹ̀ wò dáadáa, torí màmá sọ nǹkan kan nípa àwọn ògo wẹrẹ, àwọn ọmọ wa àti àwa pàápàá, wípé nǹkan kan ń bọ̀ tó máa ṣẹlẹ̀ nígbà báyìí. Kí ni nǹkan ọ̀hún? Ẹ máa fi etí ara yín gbọ́, ẹ sì rí wọn wò bí ìran. Wọ́n tún wá sọ àwọn àsọtẹ́lẹ̀ wípé tó bá ń ṣẹlẹ̀ o nǹkan báyìí lẹ máa ṣe. Nǹkan tán síbẹ̀, màmá sọ wípé ká kìlọ̀ fún àwọn olórin kan, wọ́n dárúkọ wọn nínú ìpínlẹ̀ yìí. Màmá tún wá sọ pé ọba kan gbẹ́sẹ̀ o, àwọn rí àwọn kan, ẹnìkan wọ́n dárúkọ ẹ̀ ó rìn ní hòhò. Wọ́n ló rìn ní hòhò, pé ká tètè pé ká sọ fún un pé kó ṣọ́ra o, káyé má bàa rìn ní hòhò. Ṣé ẹ ti mọ̀ wípé ìhòhò pín oríṣiríṣi? Kìí ṣe gbogbo ẹni tí ó wọṣọ lórí ìhòhò. Ọmọ ńkọ́? Ọmọ wa ò ní àní rìn ìhòhò lágbára Ọlọ́run nítorí ọmọ. Ẹ bá ń ṣàmì àdúrà. Kò tán síbẹ̀, wọ́n ní ká kìlọ̀ fún olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà wípé báyìí kankan báyìí máa ṣẹlẹ̀ láàrin Yorùbá nation. Àmọ́ ìròyìn ayọ̀ ni o, wípé orílẹ̀-èdè Yorùbá ti dúró o, ṣùgbọ́n àwọn nǹkan kan ó ṣẹlẹ̀ nígbà báyìí. Nígbà wo ni màmá yìí ní yóò ṣẹlẹ̀? Nínú ọdún yìí náà ni ọdún 2025 tá a wà yìí, ẹni màmá ní yóò ṣẹlẹ̀ o. Wọ́n ní kí bàbá wa Professor Banji Akintoye, olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà, ẹ má gbàgbé pé màmá yìí sọ̀rọ̀ nígbà kan nípa ọ̀rọ̀ Yorùbá, wípé ká gbé ìgbésẹ̀. Àwa kọ̀ọ̀kan gbé nígbà tí wọ́n sọ fún àwọn àgbààgbà, wọ́n sì gbé gbésẹ̀ lórí ẹ̀. Àbájọ ẹ mọ̀ pé màmá ti sọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ tẹ́lẹ̀ wípé àkókò kan ń bọ̀ tí wọ́n máa ro ikú ro bàbá wa Sunday Adéyẹmọ. Ẹ bá gbàgbé láìpẹ́ yìí ni wọ́n gbé jáde táwọn èèyàn ń pariwo pé Sunday Ìgbòho kú. Màmá ní kò ní kú o, láyéláyé kí wọ́n padà ń di ẹ̀. Kìí ṣàsìkò ẹ̀ ní láti kú. Iṣẹ́ tọ́lọ́run gbélé lọ́wọ́ ó gbọ́dọ̀ parí ẹ̀. Kí ni wọ́n tún wá sọ nípa irú èèyàn tí olóyè Sunday Adéyẹmọ jẹ́? Gbogbo ẹ̀ ló wà nínú fídíò yìí. Ọba wa titun, kábíyèsí ọba Aláàfin ti ìlú Ọ̀yọ́ tó jẹ́ ọba gbogbo ilẹ̀ Yorùbá, màmá mà sọ nǹkan kan nípa ọ̀rọ̀ kábíyèsí yìí tí wọ́n fi ń kí gbogbo ọmọ Yorùbá. Màmá ní àpẹẹrẹ kan ló mà jẹ́ fún wa o, àpẹẹrẹ àṣeyọrí pé ọdún tá a wà yìí gangan láàgbò orílẹ̀-èdè wa. Ẹ wo bí, ẹ má jẹ́ gbà yín lásìkò lọ títí, ẹ já lọ tààrà sínú ọ̀rọ̀ màmá yìí, ẹ já farabalẹ̀ gbọ́ wọn dáadáa. Ká wá ṣe kí ni, bá a ṣe ń wo fídíò yẹn ṣe bẹ́ẹ̀ ṣe ń wọlé, ẹ máa bá mi pín, ẹ gé ní kéékèèké, ẹ wà láǹfààní àti pè wọ́n. Ẹ má jẹ́ tàn yín, mo ti ń gbé wòlíì wá. Gbogbo wòlíì tẹ́ ẹ bá ti rí lórí ìkànnì yẹn ti mọ̀ pé kọ̀ǹfàmù ni wọ́n àpá àti wèrè. Àyàfi tó ọ̀bá gbégbésẹ̀ lórí ohun tí wọ́n ní kò ṣe lókun. Àwọn tó tún wá mọ màmá yìí, àwọn ló fún un ní wòlíì ìrọ̀rùn o. Wòlíì Wúràọlá apọnmọyè làwa mọ̀ wọ́n sí. Ṣùgbọ́n náà àwọn tó mọ̀ wọ́n ni wọ́n sọ pé ìrọ̀rùn. Fún ìdí èyí, ẹ láǹfààní àti pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn bẹ́ẹ̀ ṣe ń wo fídíò yìí, kẹ́ ẹ bá wọn sọ̀rọ̀ kí n tó ń kojú èmi ní. Èmi fẹ́ níwèé ìgbélú, èmi fẹ́ travel kó fẹ́ kó lórílẹ̀‐èdè Nàìjíríà, wọ́n ń deny mi ní físà, wọ́n ń ṣe nǹkan báyìí, ìṣòro báyìí mo pẹ́. Gbogbo ẹrù wá sọ́dọ̀ Ọlọ́run wọn. Ó dá mi lójú pé Ọlọ́run wọn ò ní já yín kulẹ̀. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ń bẹ lójú ìwòran yín. Ẹ sáré pè wọ́n ní pàápàá, ẹ bá wọn sọ̀rọ̀. Ẹni kí wọ́n ó gbàdúrà fún yín. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ìyá Jésù, ó ní ohun tó bá ní kó o ṣe sáà gbọ́ràn. Tẹ́ ẹ bá ti lè gbọ́ràn, ẹ wo, ẹ má jẹ́ ń sọ̀rọ̀ jù, torí pé ọ̀rọ̀ tí màmá yìí sọ, gbogbo ìdílé ló wà fún. Gbogbo ènìyàn tó bá gbọ́ fídíò yìí, tó o bá ti gbọ́ jù sẹ́lòmíì ọgbọ́n, torí ẹ̀ la àfi jẹ́ ogun àfi ṣe kékeré. Ẹ rí i pé ẹ pín, ẹ jù sí WhatsApp, ẹ jù sí Facebook,
ẹ jẹ́ kó dé ọ̀dọ̀ àwọn, ẹ tún kọ sí wọn sábẹ́ ẹ̀ pé dákun gbọ́ o, kó lè mọ ìgbésẹ̀ tí ó gbé. Torí ọdún tá a wà yìí wọ́n lọ́dún ìrọ̀rùn ni, ṣùgbọ́n tó wà ń bẹ̀ gangan lọ̀rọ̀. Ẹ wá, ẹ má jẹ́ gbà yín lásìkò lọ títí, ẹ já fohùn sí nínú ilé kẹ́ ẹ farabalẹ̀ gbọ́ ètò yìí. Ẹ̀yin tó bá jẹ́ gbà àkọ́kọ́ ti yín rèé, ẹ bá wa subscribe sí channel wa. Tó bá jẹ́ gbà àkọ́kọ́ yín rèé, ẹ bá wa subscribe kẹ́ ẹ lè bá àmọ́ kẹ́ ẹ wá tẹ notification button tá a bá ti upload kẹ́ ẹ lè máa rí wa. tó àwa náà rèé, Pavilion TV náà ni, ọ̀yá ẹ fohùn sí nínú ilé. TV ìkànnì tó ń ṣojú gbogbo ọmọ Yorùbá nílé lóko, ẹ ṣé tẹ̀ ń wò wá. Màmá ẹ kú dédé àsìkò yìí. Ẹ káàárọ̀ sà ọ́ nílé lóko lọ́nà odò, ó kí gbogbo ojú tó ń wò mí àti etí tó ń gbọ́ mi, á pé wọ́dún o, ẹ̀mí á sọ̀pọ̀ rẹ̀ o. Mo sọ pẹ̀lú àti àtìpé má jẹ̀mú ọdún ayọ̀ lọ́dún yìí máa jẹ́ sí fún ọdún ayọ̀ àbò fólúkálùkù wa o. Àmín. tó láṣẹ Èdùmàrè ọ̀rọ̀ lẹ́gbọ́ lẹ́nu màmá, láì fi àkókò ṣòfò, torí pé a rí i pé àwọn èèyàn wà láríká yín lọ́tún lósì kákan. Ẹ dákun, kí lọ́lọ́run ní fún wa, torí ọ̀pọ̀lọpọ̀ ìran la ti gbọ́ fún ọdún 2025 yìí. Àwọn èyí tẹ́yìn náà sọ ní 2024, ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ ló wá sí ìmúṣẹ, àtèyí tó dáa àtèyí tó tún ṣe díẹ̀, gbogbo ẹ̀. Nínú àwọn ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tẹ́ ẹ sọ lọ́dún tó kọjá àti dáadáa àtèyí tó tún kù díẹ̀ káàtó, ọ̀pọ̀lọpọ̀ ló wá sí ìmúṣẹ. Ara ẹ̀ ní àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ níbàdàn tẹ́ ẹ sọ pé ìdágìrì máa wá láàrin kan. Ẹ ti sọ̀rọ̀ nípa àwọn èèyàn sọ pé tó olóyè Sunday Igboho ó kú o, ẹ ti sọ ṣáájú lọ́dún tó kọjá kí tó di pé àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní pariwo rúmọ̀sì pé ó kú, ṣùgbọ́n Ọlọ́run ṣe, bàbá ò kú. Kí wàá ní àwọn nǹkan tí a tún gbọ́dọ̀ retí látọ̀dọ̀ Ọlọ́run ní ọdún yìí? A dúpẹ́ fún Ọlọ́run alààyè. Ọlọ́run ṣeun. Because nígbà tí mo lọ sí orí òkè fún àdúrà ọdún, a lọ sí tí òkun lọ gbogbo ẹ̀, mo kó àwọn èèyàn kọ̀ọ̀kan, àwọn kọ́símà kọ̀ọ̀kan lọ síbẹ̀. Then so ohun Olúwa tó sọ fún mi ni pé ọdún yìí ọdún ìrọ̀rùn ni fún gbogbo wa, ìyẹn fún ẹni tó bá take care rẹ̀, nítorí pé ohun tó ń dára ó ń fi àdúrà, àwọn nǹkan tí kò dára náà ó ń fàdúrà. Ṣé ti yé? So ṣùgbọ́n ọdún yìí ọdún ìrọ̀rùn ni fún ẹni tó bá take care rẹ̀. Ọdún yìí ọdún ìrọ̀rùn ni o fún ẹni tó bá mójútó ara ẹ̀. Ọ̀nà wo lè yẹn lè máa ń parọ́ pé ọmọ ológo lè nìyàn, ọmọ ológo ni ogun yẹn náà ó gbọ́dọ̀ dáàbò bò, gbọ́dọ̀ protect, ó gbọ́dọ̀ wá àwọn nǹkan lóríṣiríṣi tógo náà tó máa fi lè fara hàn. Ok, ìyẹn ni pé tí wọ́n bá ń pariwo pé ọmọ ológo. Yes, o kàn lè dàgbà sínú ògo just like that. No possible. Ìyẹn ni pé ògo tá a bá gbé wáyé nísìnyí a gbọ́dọ̀ tún. Àwọn ọ̀pọ̀ ti rí bí ìyá tó bí ẹ kó tó rí. So torí ìdí èyí, torí àwọn irú ènìyàn bẹ́ẹ̀ o gbọ́dọ̀ fi protect ọmọ ológo. Ọmọ ológo gbọ́dọ̀ dáàbò bo ara ẹ̀ ògo ẹ̀ láti rí ògo lò, o gbọ́dọ̀ gbìyànjú. Ọ̀nà wo lèèyàn lè gbà tí a fi dáàbò bo ògo ènìyàn? Ọ̀nà tá a lè gbà tó ti first thing ká súnmọ́ Ọlọ́run. Tó bá jẹ́ Kírísítẹ́nì yẹn ni or Muslim, ẹ jẹ́ ká súnmọ́ Ọlọ́run gidigidi, ká mọ̀ nǹkan tá à ń ṣe. Lẹ́yìn èyí ẹ máa tọ̀ àwọn tó ní ìmọ̀ àti òye lọ láti wá ìtọ́ni. Nǹkan tó bá jẹ́ lesson wọ́n á ṣàlàyé fún yín. Ẹ ń sọ̀rọ̀ pé a gbọ́dọ̀ dáàbò bo ògo. Màmá wa, mo tún béèrè lẹ́ẹ̀kan sí pé àti dáàbò bo ògo àbí ṣé ká sọ pé ẹbí Ọlọ́run ló dá èèyàn tògótògó, kí ló dé tí ò lè tí ì dáàbò bo èèyàn tó fi tí àtúnwá nílò àti lọ gba security? Lóòótọ́ Ọlọ́run ló dá ènìyàn tògótògó. Tẹ́ bá ka Bíbélì dáadáa ẹ rí i pé àwọn Mósè yẹn náà kan tó jẹ́ ènìyàn àti Jésù Kristi fún rẹ̀ wọ́n dọ̀jẹ̀ nítorí ògo yìí náà ni. So ti yẹn ìdí nìyí. Wọ́n fi Jésù pamọ́. Bẹ́ẹ̀ ni wọ́n fi pamọ́ nítorí ògo náà ni, wọ́n ṣe torí nǹkan méjì tó lè rógo yìí lò. So ìdí nìyẹn tí wọ́n gan fún rẹ̀ láàrẹ tó bá ti mọ̀ pé kò sí ẹni tí Ọlọ́run dá ní ayé tí kò dá tògótògó, àbí èèyàn kan wà tí Ọlọ́run ò dá pẹ̀lú ọmọ, Ọlọ́run dẹ̀dẹ̀ lúkálùkù pẹ̀lú àìsàn. Ṣùgbọ́n tí o bá fẹ́ ààbò ògo wá lọ sí ọ̀dọ̀ àwọn tó ní ìmọ̀ jù ẹ lọ àti àwọn wòlíì tó tiẹ̀ fún ìtọ́ni àti ààbò àwọn wòlíì, wàá tọ̀ àwọn wòlíì ẹ lọ. Ṣùgbọ́n màmá, tá a bá ń sọ̀rọ̀ wòlíì, a ṣe dá ojúlówó wòlíì mọ̀. A bá ń sọ̀rọ̀ nípa wòlíì, mo tún béèrè, mo ní báwo la ṣe dá wòlíì gidi mọ̀? Mi ò lè sọ pé wòlíì kan ló dáa àbí wòlíì kan ò dáa, torí pé mi ò ní right àti select wòlíì. Ṣùgbọ́n nípa ìṣesí wọn àti ìwà wọn lẹ́ ò fi mọ̀ wọ́n.
lórí ìwé mímọ́ ti sọ pé ẹnikẹ́ni tó bá ti ń pípe orúkọ mi tó ti ń jíṣẹ́ nípa orúkọ mi so but nípa ìwà wọn àti ìṣe wọn lẹ́ ò fi mọ̀ wọ́n. Ìdájọ́ fún ẹnikẹ́ni ni ìdáwòlì tó dàbí tí kò dàmọ̀ nípa ìṣe àti ìwà wọn lẹ́ ò fi mọ̀ wọ́n. Ẹ ṣeun màmá wa pé ìwà wọn ìṣe wọn lẹ́ fi mọ̀ wọ́n. Màmá wa wọ́n dàbí pé ọ̀rọ̀ tí yín fẹ́ yàtọ̀ díẹ̀ nínú ọ̀rọ̀ àwọn àsọtẹ́lẹ̀ tá a ti ń gbọ́. Ọ̀pọ̀ sọ pé ìjì, ọ̀pọ̀ sọ pé wàhálà, ọ̀pọ̀ sọ pé àrá, ọ̀kan ní omi ní òkun lápọ̀jù. Tí yín tó wá yàtọ̀, ẹ̀yin ní dáadáa ní bẹ́nu ábídì tọ̀dọ̀ yín. Kí ni ẹ fìdí ẹ̀ múlẹ̀ gangan? Ǹjẹ́ ó túmọ̀ sí pé àti ẹ̀ ní rí kankan tó dàbí ìdágìrì lọ́dún yìí? Irọ́ o, ṣe rí tìbí tire la dálé ayé. Àwọn kan ló máa ṣubú táwọn kan máa fi gòkè. Irọ́ o. Ṣé ti yẹn? So but ìwọ fún rẹ ni kó múra sí ọ̀rọ̀ ara ẹ̀ kí o lè dé ilẹ̀ múṣẹ. So kì í ṣe pé bóyá aburú kankan ò ní ṣẹlẹ̀, aburú máa ṣẹlẹ̀ ṣùgbọ́n kò ní kàn wá. So ìwọ ni kó já rẹ, kó já àyànfẹ́ Ọlọ́run. Òun ni kó já rẹ̀. Kó já àyànfẹ́ Ọlọ́run. Ọ̀nà wo lèèyàn gbà já rẹ̀? Tó bá ti súnmọ́ Ọlọ́run kò dẹ̀ súnmọ́ àwọn wòlíì kó tọ̀ àwọn wòlíì ẹ lọ. Fún ìtọ́ni àti ààbò. Fún ìtọ́ni, ìkọ́ni àti ààbò. Ọdún yìí ọdún ire, ọdún tí ìfọ̀kànbalẹ̀ wà. Ṣùgbọ́n màmá wọ́n ní tibitire la dálé ayé, kò síbi tẹ́ ẹ máa ríre tẹ́ ẹ̀ ní ríbi. Ṣé ohun tẹ́ ẹ̀ ń gbìyànjú àti sọ fún wa ni wípé lọ́dún yìí kò sí wàhálà kankan? Ó ti o, lọ́dún yìí mi sọ fún pé kò sí wàhálà kankan because tibitire la dálé ayé. Ṣó ti ọdún yìí àwọn kan á kú fún àwọn kan láti dìde. Àwọn ọba kan á kú, àwọn òṣèlú mìíràn wọn á kú. So ọmọ ológo kan á kú, ìmí á dìde. So tibitire la dálé ayé. Nínú àwọn èsèré náà á rí i tí ó kù, àwọn tó wà lọ́gbà ẹ̀wọ̀n á rí i tí ó kù nínú wọn torí pé kí ni tibitire la dálé ayé. Tá bá ń sọ nípa pé nǹkan máa dára kì í ṣe pé fún gbogbo ìlú worldwide because nínú ẹ̀ náà ni àwọn ọba ìjòyè oríṣiríṣi àwọn nǹkan tí ó ṣubú àwọn kọ̀ọ̀kan tó lè dìde nínú ẹ̀ náà wà. Àwọn kan máa dìde ṣubú. Bẹ́ẹ̀ni, àwọn kan á ṣubú, àwọn kan á dìde. Àwọn kan ó sì dìde. Bẹ́ẹ̀ni, ilé ayé ṣe rí nìyẹn. Ilé ayé ṣe rí nìyẹn. Tó ọ̀dà màmá wa, nínú àwọn ọ̀rọ̀ yín tẹ́ ẹ ti sọ, ẹni káwọn èèyàn múra kí wọ́n wádìí ara wọn wò. Ẹ̀yin gẹ́gẹ́ bí wòlíì, ǹjẹ́ tí àwọn èèyàn bá pè yín wípé tó màmá báyìí kàṣà bóyá lórí àwọn ọmọ wọn, bóyá lórí iṣẹ́, bóyá ìwé ìgbélú, bóyá nǹkan jẹ́ yìí máa dá wọn lóhùn? Àwa ò ní sẹ́mi ju iṣẹ́ wòlíì náà lọ. So a ò lọ́nà mìíràn tá à ń lọ, tá à ń ṣe. Ìfúró pàápàá jùlọ níbẹ̀rẹ̀ ọdún yìí, mo ti kó àwọn èèyàn kan lọ sétí òkun. Àwọn míì tí wọn ráyè, à ń bún orúkọ wọn lọ fi ṣe ìbẹ̀rẹ̀ ọdún, àdúrà ìbẹ̀rẹ̀ ọdún. Ìfún lọ́wọ́lọ́wọ́ lé ní ìbí má ti parí prógámù ìtọ́ mo ṣe ń lọ sókun. Láti lọ gbàdúrà fún àwọn èèyàn kan. So àwọn wúmà tẹrí tó dúró síta yà àti bàbá tó jókòó síbi ẹ̀gbẹ́ ọ̀tún ní ìsàlẹ̀ ń bẹ̀ yẹn. So gbogbo apáta jọ ń lọ sókun. Ẹlòmíì tí kò bá ráyè náà so a máa ń lọ gbàdúrà fún. Tó bá ti pè yín, wá ti pè wá. wípé tó nǹkan tóun fẹ́ rèé, ẹ gbàdúrà fún. Bẹ́ẹ̀ni, nǹkan tí Ọlọ́run bá dẹ̀ sọ fún wa nípa ẹ̀ aṣọ àlàyé fún. Nǹkan tá a bá rí nípa ẹ̀ aṣàlàyé the solution ìdílé solution a máa sọ fún. Solution yẹn ni ọ̀nà àbáyọ sí irú ìṣòro ẹni yẹn, ẹ ṣàlàyé fún. Torí pé àárẹ̀ àwọn wòlíì kan tó wá sọ pé irọ́ ẹnìkan má pè mí ohun tèmi ni ohun táwọn fẹ́ sọ òun làwọn ti sọ, àwọn ò nílò láti kẹ́nìbọ̀dì má pè wọ́n. Tó ẹ̀yin olólùfẹ́ wa, ọ̀rọ̀ lẹ ti gbọ́ yìí, màmá ní ẹ lè pe àwọn nígbàkigbà láti bá wọn sọ̀rọ̀ lórí ohunkóhun tó bá ń dojú kọ yín, bóyá torí ẹ̀yin tí ọmọ yín níṣòro kan àbí mìíràn, àbẹ́yìn gangan lẹ níṣòro, àbí bóyá àìsàn kan àbí méjì ló ń bá yín fà á lágọ̀ọ́ ara, ẹ̀hún lẹ wá ń fẹ́ tó ọ̀nà àbáyọ sí, àbí àtijọ́ àtimọ̀yé náà lọ́jẹ́ ìṣòro fún yín, gbogbo ẹ̀ ẹ fi lọ Ọlọ́run wọn. Ó sì dá mi lójú, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn wà lójú ìwòran yín, ẹ pè wọ́n ní kíákíá. Ìyẹn ni wòlíì ìwúrà ọlá apọmọyè, táwọn kan tún pè ní wòlíì ìrọ̀rùn, bó ṣe jẹ́ nìyẹn. Màmá ẹ sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan, sọ̀rọ̀ nípa olórin kan lẹ́ẹ̀kan ká tó bẹ̀rẹ̀. Bẹ́ẹ̀ni, mo bẹ̀ gbogbo abiyamọ tòótọ́ tó ń gbọ́ mi àti etí ojú tó ń wò mí, ẹ jọ̀ọ́ ẹ bá wa sọ fún mọ́mì wa Tọ́pẹ́ Àlàbí
kán gbọ́ kán gbàdúrà gidigidi nínú ọdún yìí, wọn ò ní rú síbú òjijì olórúkọ Jésù. Àmín. Ayé ò ní bí wọn ṣubú. Àmín. Aláìbí ìran bí kò ní ṣẹlẹ̀ wọn lórí. Àmín. Gbogbo etí tó ń gbọ́ mi àti ojú tó ń wò mí, ẹ jọ̀ọ́, àti abiyamọ tọkàn tara tòótọ́, ẹ bá mi gbàdúrà fún wọn lórúkọ Jésù, kán má ṣe ṣubú ara, kán má ṣubú ẹ̀mí. Àmín. Ẹ dẹ̀ bá wa sọ fún àwọn náà kán tẹ́kí ara wọn. Bẹ́ẹ̀ni. Ìyẹn Dọ́tọ́pẹ́ Àlàbí. Bẹ́ẹ̀ni. Ọ̀dà ẹ sọ̀rọ̀ nípa olóyè Sunday Igboho náà lẹ́ẹ̀kan, kílẹ̀ ló ṣẹlẹ̀ sí? Dáàdi wa Sunday Igboho, nǹkan tí Olúwa mú mi rí nípa tiwọn ni pé Sunday Igboho ni Olúwa rán mi sí pé kí n sọ fún ọ pé gbogbo àwọn tí wọ́n jọ ń ṣe Yorùbá Nation pátápátá kán kíyèsára, torí pé kí ni àwọn agbẹ̀yìnbẹbọ jẹ́ ó ti wọ̀ wọ́n láàrin. Pàápàá jùlọ Olúwa ní ọwọ́ wọn dẹ̀ ti tẹ ìkudà, wọ́n ti dé ilẹ̀ múṣẹ ibi tí wọ́n lọ gọgọgọ. Ṣùgbọ́n kìkìdá kí wọ́n kíyèsára, kán má ṣe bí wọ́n ṣubú. Kí wọ́n kíyèsára. Kán kíyèsára ni. Pé ó ṣeé ṣe kí àwọn kan. Mo gbàdúrà lórúkọ Jésù, ayé ò ní rí wọn mú. Ayé ò ní. Láìpẹ́ yìí ni wọ́n tẹ̀ pariwo pé bàbá kú, ṣùgbọ́n bàbá ò kú. Ẹ̀mí bàbá fi gùn ni. Ẹ̀mí ẹ̀ fi gùn ni. Bẹ́ẹ̀ni. Ògùn ẹ̀mí gígùn, àwúre ẹ̀mí gígùn bàbá ṣe. But ìyẹn ni pé àwọn agbẹ̀yìnbẹbọ, ṣẹ̀ṣẹ̀ àwọn agbẹ̀yìnbẹbọ jẹ́ yìí ṣẹ̀ṣẹ̀ wọlé ní àbára wọn ara wọn. Ara wọn tó ti wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni o. Tí wọ́n ti jọ wà. Bẹ́ẹ̀ni, àwọn míì náà ṣì wọlé. Àwọn míì náà tí wọ́n wọlé, a jẹ́ pé àwọn tó wà nílé tẹ́lẹ̀ ni wọ́n ń fa. Bẹ́ẹ̀ni, àwọn kan tí wọ́n ń bẹ̀ tẹ́lẹ̀. So àwọn míì náà dẹ̀ tún jẹ́ wọn. Ẹ wá sọ nǹkan kan pé ọwọ́ wọn ti tẹ ìkúdà. Ṣé ìkúdà tí ọwọ́ wọn tẹ̀ ni pé ká sọ pé tó orílẹ̀-èdè Yorùbá ti dọ́wọ́ wọn àbí? Ó ti dọ́wọ́ wọn lágbára Ọlọ́run ni Olúwa wí, èmi kọ́ ni mo sọ. Ó ní Olúwa wí pé a ti dé ilẹ̀ múṣẹ, ó ti ṣeé ṣe fún wa. Pé ó ti ṣeé ṣe fún wa lọ́dún tá a wà yìí. Bẹ́ẹ̀ni, kán má bójú wẹ̀yìn o. Kí wọ́n má. Ẹ bá mi sọ fún kán má bójú wẹ̀yìn. Kán má bójú wẹ̀yìn. Bẹ́ẹ̀ni, kán tẹ̀síwájú. Kán tẹ̀síwájú. Ọlọ́run wà pẹ̀lú wọn. Olóyè Sunday Igboho àti gbogbo àwọn ẹ̀mẹ̀wà wọn kán túbọ̀ tẹ̀síwájú, torí pé kí ni ọwọ́ wọn ti tẹ ìkudà. Àpẹẹrẹ rẹ̀ náà ni oríire ti ọba tuntun tán jẹ ní ìlú Ọ̀yọ́. Ara àpẹẹrẹ ti ilẹ̀ Yorùbá wa nìyẹn. Oní ti ọba tuntun, oríire ọdún 2025 òní ẹ̀rí yẹn. Oríire ọdún tuntun. Oríire 2025 bẹ́ẹ̀ ló dẹ̀ ṣe máa rí lọ. Torí pé lóòótọ́ àrònú ẹ̀ òjijì ni ìjọba kan kéde pé tó àwọn ti jọba. Ọ̀rọ̀ Ọlọ́run tí ó ti sọ ni. Ọlọ́run kì í dẹ̀ sọ̀rọ̀ ẹ̀ kó má ṣe bẹ́ẹ̀. Ọlọ́run yìí sọ̀rọ̀ kó má ṣe bẹ́ẹ̀. Ọ̀rọ̀ Ọlọ́run kò kí ń yẹ̀. Kì í yẹ̀. Bẹ́ẹ̀ni. Nga ọ̀dà. Màmá wa ní ká fi ṣe gbogbo eléyìí ṣe àkótán gbogbo ẹ̀. Ẹ ti sọ pé ọdún yìí ọdún ayọ̀ ni fún gbogbo ènìyàn. Pàápàá jùlọ àwa tí a jẹ́ tá a bá kíyèsára. Kí ni wàá ní ìgbésẹ̀ tí èèyàn lè gbé tí ó fi mú kétò èèyàn fún wọn pé tó ọdún yìí ó ti dọdún ayọ̀ fún mi o, kò ní sí wàhálà, torí gbogbo nǹkan ló ní ìtọ̀sẹ̀ àti ìgbésẹ̀. Ní àkótán ìmọ̀ràn mi sí gbogbo abiyamọ pátá, nítorí wọ́n ní ẹni tó bá máa sùn kì í sùn. Kí olúkálùkù kó mú ọjà abiyamọ ẹ̀ kó fún kó le. Ẹ dẹ̀ gbìyànjú kẹ́ ní àánú fún ọmọnìkejì yín. Ẹni tó bá dẹ̀ ní orí ọ̀fẹ́ láti ra àwọn nǹkan èso bisikíìtì nǹkan kan sílé Ọlọ́run fún àwọn ọmọ wẹ́wẹ́ láti lọ gbé fún bóyá àwọn wòlíì ẹgbẹ́ ẹ bá mi pè fún àwọn ìwé, so ẹ gbìyànjú kẹ́ ẹ fúnrúgbìn ẹ ó dẹ̀ fi ayọ̀ ká. Kí wọ́n fúnrúgbìn. Yes, wọ́n á fi ayọ̀ ká. Mo gbàdúrà lórúkọ Jésù, gbogbo abiyamọ tó ń wò mí, gbogbo wa pátá a ò ní fojú sunkún ọmọ o. Ẹ̀ní gbúròó kiri ìbànújẹ́ o, ẹ̀ní gbàkè ìbànújẹ́ lórí ọmọ lórí ọkọ. Ibi tẹ léwédé, ibi tẹ ta gbòǹgbòdè, ẹ̀ní gba ìwé ìbànújẹ́, ẹ̀ní gba lẹ́tọ̀ ọ̀fọ̀ o. Àṣẹ Jésù Kristi agbára wa. Lákòótán màmá, ẹ ti ní kí wọ́n pè yín fún gbogbo ìbéèrè tí wọ́n bá fẹ́, táwọn èèyàn fẹ́ béèrè pé tó màmá o báyìí lèmi ti ń ṣe o, báyìí ló ṣe rí o. Ọ̀dà èèyàn olólùfẹ́ wa ọ̀rọ̀ lẹ ti gbọ́ yìí láti bí 20 ìṣẹ́jú àti díẹ̀ tá a ti ń bá wòlíì Wúràọlá Apọmọyè táwọn èèyàn tún pè ní wòlíì ìrọ̀rùn pàdé. Gbogbo ẹ̀yin olólùfẹ́ wọn àtẹ̀yin tẹ́ ẹ̀ tún darapọ̀ mọ́ wọn, ẹ máa pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn láti máa pè wọ́n pé tó bóyá fún àdúrà àbí fún nǹkan kan àbí àmọ̀ràn lórí ìrìn àjò yín. Ó sì dá mi lójú pé Ọlọ́run wọn yóò bá yín pàdé ní ìkóríta ìbápàdé. Títí ìgbà míì, ẹ bá wa share program yìí, ẹ like ẹ subscribe sí channel yìí, ẹ jẹ́ kó wọ̀ gbòòrò ayé lọ. Ẹ ṣé o, a tún pàdé, ó dàbọ̀.